má má gbé kúrò níbẹ̀, ó ti di ìrọ̀rùn fún ọ. Ayé òṣì, ayé ìdààmú ìpọ́njú tó wà yẹn kò ń ṣe ibi tó yẹ kó wà nìyẹn. Ìwọ náà gbìyànjú iṣẹ́ yìí wò, aṣínà owó ni. Iṣẹ́ aṣínà owó ni tí ò ná ẹ lówó tó pọ̀. Àní òṣì ló jẹ́ ta ní mọ̀ rí. Owó ló jẹ́ mo bá ọ tán, owó la fi ṣe dúníà. Bí ẹ̀dá ò bá lówó lọ́wọ́ kò lè sí advice rẹ̀ lẹ́nu rẹ̀. Wọ́n á ní gbẹ́nu sàn, kò sọ̀rọ̀ lẹ́nu ẹni tí ò lówó lọ́wọ́. Ìwọ náà kúrò nípò òṣì, ìgbìyànjú ni kó o gbé ìgbésẹ̀. Gbọ́ mi dáadáa, ọ̀pọ̀lọpọ̀ làwọn ẹ̀dá tí wọ́n ti give testimony lórí iṣẹ́ wa. Ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ yọ ọ́ lẹ̀ yìí, tó bá ti rí iṣẹ́ wàá kíra rẹ̀ kú oríire. Ohun tó jẹ́ májẹ̀mú iṣẹ́ yìí, òun ni pé sí ẹ̀rẹ̀ fáwọn ènìyàn 12 péré, nítorí kì í ṣe iṣẹ́ tó mú ẹ lówó. Kó dẹ̀ fi àdúrà ránṣẹ́ sí mi wípé wòlíì, bí ayé bá ń jẹ́ ayé ẹ ò ní jábọ́. Tó dẹ̀ bá ti lò dandan ni kó ṣiṣẹ́ fún ẹ. Ẹ̀yin oníbèrè máa pè mí fún ìbéèrè, tó dẹ̀ bá pè fún ìbéèrè máa gba ìtọrẹ àánú lọ́wọ́ rẹ kí tó dá ọ lóhùn. Kí lohun tó nílò? Lọ bá mi gẹ́ẹ̀tì Fanta oníke ẹyọ kan. Bá mi gẹ́ẹ̀tì ẹ̀rùn àwọ̀ká rèé. Bá mi gẹ́ẹ̀tì ojúlówó ìyanrìn òkun. Ó ṣe yanrìn odò, ìyanrìn òkun. Gẹ́ẹ̀tì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, báwo ló ṣe ṣe? Nọ́mbà mi lélẹ̀ 07016014790. WhatsApp nọ́mbà mi nìyẹn. A lè bá ọ ṣe ká fi ránṣẹ́ sí ọ. Àwọn product wa lóríṣiríṣi, tó o bá lè ṣe tó bá kó a máa bá ọ ṣe, a máa send ẹ sí ọ. Tó bá ti rẹ́rùn àwọ̀ká yìí lọ kó kúná dáadáa, wàá dà á sínú Fanta yìí, jálé bẹ́ẹ̀ lára rẹ̀ kúrò. Dá odidi yanrìn òkú yìí, dá yanrìn òkú tó kún ọwọ́ rẹ̀ ọ̀tún kan tó kún báyìí, tí ó ti rí yanrìn òkú rẹ̀, dà á sínú rẹ̀. Gbé sínú ìrì fódìdí ọjọ́ kan. Tó bá gbé wọlé tán, bá mi ka Deuteronomy 28 sí. Deuteronomy 28 verse 1-7. Deuteronomy 28:1-7 ni wàá kà sí. Tó bá ti kà á sí tán, ó mà ti tán àbùṣebùṣe, ẹ̀kan ni wàá kà á sí o. Tó bá fẹ́ jẹ́ kí iṣẹ́ yìí gbéra dáadáa, wá owó kan tó jẹ́ owó agánrán. Owó tó jẹ́ owó agánrán, ẹ̀yin tẹ́ ń gbàṣẹ́ contract, ẹ̀yin tẹ́ ń tajà owó lẹ́yìn tẹ́ ń ṣe business ńlá. Tẹ́ bá fẹ́ jẹ́ kó píìkì lára rẹ̀, kó mọ̀ pé Ọlọ́run wà síbẹ̀síbẹ̀, gbìyànjú rẹ̀ ju owó síbẹ̀, ṣùgbọ́n owó tí wàá jù síbẹ̀ jẹ́ ojú owó agánrán, kó wá korúkọ rẹ̀ àti account number rẹ̀ síbẹ̀. Tó bá ní ju owó yẹn sínú rẹ̀, ìwọ kan máa ta máa ta sínú omi ìwẹ̀ rẹ̀ láàárọ̀ kó tó jáde. Tá sínú omi ìwẹ̀ kó fi wẹ̀, tá sínú omi ìwẹ̀ kó fi wẹ̀, tá sínú omi ìwẹ̀ kó fi wẹ̀. Wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. Iṣẹ́ yìí lágbára débi wípé tó bá lò lójúmọ́ kan, o gbọ́dọ̀ mówó wọlé. Tó bá lò lójúmọ́ kan, o gbọ́dọ̀ mówó wọlé. Àìmówó wọlé ìwọ ni. O gbọ́dọ̀ mú owó wọlé níbi tí iṣẹ́ yìí kọ̀ǹfàmù dé. Fi àdúrà ránṣẹ́ sí mi kó sì share rẹ̀. Májẹ̀mú rẹ̀ nìyẹn. Orúkọ mi ni wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. God bless you. I love you.